olóko ló dé pápẹ́ ọba ọmọ pé pápẹ́ bẹ́ẹ̀ níbẹ̀ ọba tẹsẹ̀ bọ pápẹ́ ibà sílábà ká má fọ̀rọ̀ gún wọ́n délé jí wá wọ́n lògùn sí wọ́n lò gbogbo nǹkan sí ẹsẹ̀ ọba alábà ẹ̀ka kò jiná wọ́n gbé dọ́sibítù proprietor wọ́n wá sọ fọ́ba pé à ń láti ké ká ẹsẹ̀ kan ẹ̀ ní báràká ẹgbọ́n náà wọ́n ké kaba tán wọ́n délé padà bàzó nígbà tára ó bá yá wọ́n délé padà bàzó ọba ní kán lọ mọ́rẹ̀ ń wá wọ́n mọ́rẹ̀ ọba dé bàzó ọba ní kán lọ tẹ̀rẹ̀ ọ̀hún mọ́nú túbú ṣèbí wọn ló sọ pé lọ́wọ́ ọba ò kì í ṣe bí bàzó eléyìí wá ń kọ́ so ẹ̀kọ́ jẹ́mi ọba lu náà máa gẹ́sẹ̀ lẹ́sẹ̀ ọba ò ní pé ogúnlé làbàgàmì àlàbí ó ṣe wá jẹ́mi òde lọ́lọ́run kì í ṣe ká ẹ lọ tì mọ́ túbú ó ní sọ̀rọ̀ ẹ mọ́ ọkùnrin brighton wọ́n tọ̀rẹ́ ọba mọ́nú túbú bàzó ó dìjọ́ ọjọ́ kan bá tún fẹ́ jáde bàzó ó pẹ̀lú dírẹ́fà ẹ̀ wọ́n lọ kúlé wọ́n wá débi kan bàzó àwọn èèyàn kan dáhùn dúró náà bá kidnap ọba bàzó àṣà àwọn èèyàn tó fìyàn ṣòwò náà dáhùn dúró wọ́n gbọ́ bàdénú gbọ́ kìjikìji bàzó ìgbà tó máa discover wọ́n rí pọ́nrọ́ ọba òpè wọ́n ní kò ní ṣe é lògúnlé lábàkàmì àlàbí náà bá tọba síta ẹgbọ́n mi bá sùn dáadáa. ATORI kan ṣe kan.